Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò ọ̀rọ̀ tí Ifá sọ láti ẹ̀ka ìlú Ọ̀rọ̀gbọ́n. Èmi Déwálé Adérójú ọmọ ńlá Àjàṣẹ́ẹ̀dú ọba ìlú Ọ̀rọ̀gbọ́n ń kí yín káàbọ̀ sórí ètò. Ó yá ẹ máa bá wa ká lọ. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò ọ̀rọ̀ tí Ifá sọ. Kí ni Ifá sọ lénìí nínú orí keje ẹsẹ̀ kẹjọ tó jẹ́ ọ̀bàrùnìkànrìn? Ẹ máa bá wa bọ̀. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò ọ̀rọ̀ tí Ifá sọ láti ẹ̀ka ìlú Ọ̀rọ̀gbọ́n. Ẹ káàbọ̀ padà sórí ètò ọ̀rọ̀ tí Ifá sọ. Ifá sọ̀rọ̀ nínú orí keje ẹsẹ̀ kẹjọ tó jẹ́ ọ̀bàrùnìkànrìn nínú odù mímọ́ Ifá. Kí ni Ifá sọ ń bẹ̀? Ifá sọ pé ká tọ́jú dáadáa àwọn èyí tí toko máa so. Tí wàá fún Ọ̀rúnmìlà ó ti lóbìnrin bí iná nílé, ó tún lọ yún obìnrin bí òrùn lálẹ́, wọ́n ní ẹbọ ni kó yá a ṣe. Iná ṣebè á jẹ́, òrùn ṣebè á dànù. Ẹ má torí àgbètẹ̀yàn kí ẹ wá fi láya lọ. Kí ni Ifá ń sọ lọ́ọ̀kan síbẹ̀? Ọ̀rúnmìlà òun ló ti ní obìnrin bí iná ní. Kò sí ohun tí Ọ̀rúnmìlà fẹ́ jẹ tí obìnrin bí iná tí kò ń ṣe fún Ọ̀rúnmìlà. Kò sí nǹkan tí Ọ̀rúnmìlà fẹ́ ṣe lóbìnrin bí iná tí ò ń ṣe fún Ọ̀rúnmìlà. Láàárọ̀ lọ́sàn-án lálẹ́ níṣẹ́ lobìnrin bí iná ló máa ń tan ìmọ́lẹ̀ sínú ayé Ọ̀rúnmìlà. Ṣùgbọ́n obìnrin bí iná jẹ́ nìkan tó máa ń kọ̀rọ̀ wọ̀ sí, kì í dẹ̀gbé mọ́ra, kì í jẹ́ kí wọ́n fọwọ́ kò òun. Èyí l'Ọ̀rúnmìlà rò ló tún lọ fi yan obìnrin bí òrùn lálẹ́. L'Ọ̀rúnmìlà bá yan obìnrin bí òrùn lálẹ́ tán, ó bá lé obìnrin bí iná jáde nílé. Obìnrin bí òrùn ó kó wọlé, ìgbà tí òun máa kó wọlé, èyí oúnjẹ kò mọ́ sè, èyí ilé kò mọ́ túnṣe, èyí aṣọ kò mọ́ fọ̀. Tí ilẹ̀ bá mọ́ á tọ̀ mọ́lẹ̀, tọ́sọ̀ bá pọ́n á tọ̀ mọ́lẹ̀, ṣùgbọ́n tí ilẹ̀ bá ṣú gbogbo aṣọ kùkùn bìrìbìrì. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò ọ̀rọ̀ tí Ifá sọ láti ẹ̀ka ìlú Ọ̀rọ̀gbọ́n. Ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa ètò ọ̀rọ̀ tí Ifá sọ. Gẹ́gẹ́ bí mo ṣe ń bọ́rọ̀ mi bọ̀, ìgbà tí Ọ̀rúnmìlà gbé obìnrin bí òrùn wọlé tán, èyí ń tún jẹ kò mọ́ sè, èyí aṣọ kò mọ́ fọ̀, èyí ilé kò mọ́ túnṣe. Bílẹ̀ bá mọ́, obìnrin bí òrùn á tọ̀ mọ́lẹ̀, bọ́sọ̀ bá pọ́n á tọ̀ mọ́lẹ̀, ṣùgbọ́n tílẹ̀ bá ṣú gbogbo aṣọ kùnkùn bèrèbèrè. Èyí l'Ọ̀rúnmìlà rò ló bá fi ní kàkà bẹ́ẹ̀ kóun dá obìnrin bí iná padà sílé. L'Ọ̀rúnmìlà ló ṣẹ̀ wá dá obìnrin bí iná padà sílé. Ifá fi sọ wípé ká tọ́jú gbá ilé, a ò mèyí tí toko máa so. Bá fún Ọ̀rúnmìlà ó ti ní obìnrin bí iná ní, ó lọ yan obìnrin bí òrùn lálẹ́. Iná ṣebè á jẹ́, òrùn ṣebè á dànù. Ẹ má torí àlètẹ̀yàn kí ẹ wá fi láya lọ. Ifá yìí kìlọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọ́n ti níyàwó ńlé tó jẹ́ wípé tó bá ti wá lálẹ́ níta wọ́n máa fi ní ìyàwó ilé lára. Kò sẹ́ṣẹ̀ nínú kọ́kùnrin fẹ́yàwó méjì, ṣùgbọ́n má torí kó wá níyàwó kan níta kó wá máa fi ara ní tìlé, nítorí wípé ká tọ́jú gbá ilé, àwọn èyí tí toko máa so. Má febi pa obìnrin tinú ilé kó wá máa kówó fún àlè níta, nítorí wípé ká tọ́jú gbá ilé, àwọn èyí tí toko máa so. Gbogbo nǹkan tíyàwó ilé ẹ bá ń fẹ́ òun ni kó máa ṣe fún. Aṣọ ló fẹ́ ni, bàtà ló fẹ́ ni. Ó ti mọ̀ pé dájúdájú èèyàn ò ní dára kó má kù síbì kan. Ibi tíyàwó ilé ẹ bá kù sí, ibẹ̀ ni kó o bá mọ̀ pé ó kù síbẹ̀. Dáadáa tó bá ń ṣe sí ẹ, òun ni kó o máa fi bo àṣìṣe ẹ, ni kó o máa fi bò mọ́lẹ̀. Tó ibi ìlàfi àdàgbé ètò ọ̀rọ̀ tí Ifá sọ rọ̀ sí. Èmi Déwálé Adérójú ọmọ ńlá Àjàṣẹ́ẹ̀dú ọmọ aládé tó ń kí yín pé ẹ kú dídá sí tó yìí. Ẹ láìkí péjì wa Ọ̀rọ̀gbọ́n Kingdom page. Ẹ subscribe sí YouTube channel wa Ọ̀rọ̀gbọ́n YouTube channel. Ẹ join group wa Ọ̀rọ̀gbọ́n group. Láṣẹ Elédùmarè, a ó máa bára wa láyọ̀ àlàáfíà. Ẹ ṣé. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa ètò ọ̀rọ̀ tí Ifá sọ láti ẹ̀ka ìlú Ọ̀rọ̀gbọ́n. Èmi Déwálé Adérójú ọmọ ńlá Àjàṣẹ́ẹ̀dú ọba ìlú Ọ̀rọ̀gbọ́n ń kí yín káàbọ̀ sórí ètò. Ó yá ẹ máa bá wa ká lọ.